Ẹ káalẹ́ lẹ́dẹ̀ yìí o ẹ̀yin ènìyàn wa mú kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá wà lórílẹ̀‐èdè àgbáyé a kú dédé àsìkò yìí a tún dé o oorun gbóbọ̀ lọ́tún lósì ẹ̀yin ènìyàn mi olóyè Ìgbòho fohùn síta o olóyè Ìgbòho fi ohùn síta bá ẹ̀yin ènìyàn ń bi mí pé báwo ló ṣe wí olóyè fohùn síta ẹ̀yin àgbàlẹ̀ ni ó ń bọ̀ àwọn náà ń dẹ́ẹ̀dẹ́ ó ń rúgbó bọ̀ ṣe é rántí ìjọ́ kìíní àná 2021 nígbà tí arákùnrin tó lọ bá Sẹ́ríkì ní Ìgàngán ìwọ Sẹ́ríkì o ìwọ lórí láyà ó fẹ́ sọ ilẹ̀ bàbá wa di àgbàlá jáyàjáyà irọ́ kò ní ṣe ń ṣe káàfàtà olóyè ní bíbáyìí wàá kúrò bíbáyìí ni mo sọ fún ẹ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná ó ti tì ń rúgbó bọ̀ ohun tó jẹ́ kí gbogbo àgbáyé kan mọ ẹni tó ń pè ní Sunday Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní ó pàṣẹ fún Fúlàní pé òun fún ọ ní sósósóde òun gbọ́dọ̀ padà wá kún wa bá ẹ mẹ́bàá ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kele á gbé ẹ nígbà tí ẹ pa bọ̀dá Fatai àbí kí lorúkọ máa yẹn náà máa tó wá láti iṣẹ́ àti Germany ló ti wá ẹ̀ tí ẹ pa wọ́n dànù sínú oko lẹ́yìn tó wá láti ìlú òyìnbó tó ti lọ kàwé ẹ rán mi lórúkọ máa ẹ̀ orúkọ ẹ̀ tẹ̀ sáfẹ́rẹ́ lẹ́ni ẹ pàdánù òun ló ti fẹ́ bẹ̀rẹ̀ tó ti fẹ́ ṣẹlẹ̀ yìí o òun ló ti fẹ́ bẹ̀rẹ̀ yìí o òun ló ti fẹ́ ṣẹlẹ̀ yìí olóyè Ìgbòho ó fohùn síta o ó kìlọ̀ fún ààrẹ Tinubu o ó kìlọ̀ fún Ṣèyí Mákindé tẹ́ bá ti mọ̀ pé ẹ lè mójútó ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá òun ń bọ̀ wá sí ládàbò bo àwọn ọmọ ìyá àti tèun o ohun tí olóyè Ìgbòho ohun tó fi síta nìyẹn o tí Tinubu àti Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ torí wọ́n pa àwọn méjì ṣé wọ́n tẹ̀ láwọn tó tẹ̀ dínkù gan wọ́n ti ju méjì lọ ẹ rí fídíò àwọn bọ́dà tí wọ́n ṣá yánnayànna yẹn àwọn bọ́dà tẹ́ ń wò yẹn tó ṣe ń sọ̀rọ̀ tẹ́jẹ̀ ń dà ẹ̀mí wọn lọ sí o Mr. Fatai Aborode olórúkọ tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan Aborode ó ní Mr. Fatai Aborode ó ní Aborode ni ẹ̀mí wọn lọ sí wọ́n kú láwọn tẹ́ ń wò yẹn olóyè Ìgbòho fohùn síta tìkanra Ṣèyí Mákindé Tinubu tí ẹ bá ti mọ̀ pé ẹ lè handle ààbò ilẹ̀ Yorùbá òun bọ̀ o láti wá dáàbò bo àwọn ọmọ ìyá àti tèun tó bá jẹ́ pé orí wọn pé tó bá jẹ́ pé wọ́n jẹ́ onílàákàyè lídà tó bá jẹ́ ènìyàn dáadáa wọ́n á ronú sí ọ̀rọ̀ tó lóye sọ ṣèbó ti ń sọ ó ti ń bẹ̀bẹ̀ lọ́tún lósì ẹ̀rí nǹkan kan ṣe sí nísìnyí tó wá ti fẹ́ di bó ṣe fẹ́ dà máa wá wo ìgbésẹ̀ tí yàrá ìyá ẹnì kọ̀ọ̀kan á gbé tí olóyè bá wá sí ilẹ̀ Nàìjíríà torí ibi tí ó bá yẹ ká kọjú sí àní kọjú síbẹ̀ ibi tó bá yẹ ká ti jà àníjà èmi ò mọrú ìran tí tá a jẹ́ kò yé mi ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ìjà ọba sọ́ba ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n fìyàn jẹ ọ̀kan lọ́mọ ọ̀fọ̀ Oòduà wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pé kò sẹ́ni eléyìí ò láṣẹ láti fìyàn jẹ àwọn náà ṣe kíní kan wọ́n fún ní ọdẹ kíní kan nonsense ṣé ohun tí ẹ ká mójútó nìyẹn kí ló fẹ́ gbà kí nìkan tó fẹ́ dà fún wa wọ́n fìyàn joyè wọ́n fìyàn jẹ ọ̀kan lọ́mọ kí nìkan tó fẹ́ fún wa kí la fẹ́ gbà ń bẹ̀ ṣé ó fẹ́ fún wa lówó ni àbí kí ló fẹ́ dà fún wa àwọn náà lọ lálẹ́ wo tí wọ́n bá fẹ́ fìyàn jẹyè nínú ìlú tọ́n bá fẹ́ fìyàn jẹ oyè ní inú ìlú irú àwọn first class ọba wọ́n ti mọrú ipa tí ẹni náà kó nínú ìlú yẹn kán tó lè fi jẹ oyè wọ́n ti mọ irú ipa tó kó ẹ wo Mr. Dọ̀tun tí wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ ọ̀fọ̀ Oòduà ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn Mr. Dọ̀tun Sànúsí tí wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ wọ́n mọ irú ipa tó ti kó nílẹ̀ Yorùbá ni wọ́n fi joyè yẹn ẹ má jẹ́ ká fàbòsí sí èmi ò kì í ṣọmọ Ọ̀yọ́ mi ò ń ṣọmọ Ìbàdàn ọmọ Òtù Ìfẹ̀ ni mí
tí a dẹ̀ gbà pé bẹ́ẹ̀ lórí ìrun gbogbo wa kò sí àlàbárun kankan ń bẹ̀. ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ àmójútó ààbò wà ńlẹ̀ wọn mójútó. àwọn náà dìde ò nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn tó àmì nílùú Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ náà dìde Ọ̀yọ́ Aláàfin Òṣùpá gẹ̀rẹ́ wọn máa ti bà. àwọn náà fẹ́ fi ọmọ Tinubu jẹ ọ̀kan lọ́mọ ọ̀f ilẹ̀ Yorùbá káàfàtà. kí ni ipa ọmọ Tinubu? ta ló mọ̀ ṣe Tinubu tí màá ṣe bàbá ẹ̀ tó jẹ ààrẹ? ta ló mọ̀? ẹjọ́ ẹ sọ fún mi nǹkan ẹyọ kan tí ọmọ Tinubu ti gbéṣe nílẹ̀ Yorùbá ní ìgbésí ayé ọmọ ilẹ̀ Òtùfẹ̀. ẹ sọ fún wa. ó simple lọ́rọ̀ yìí, is a very simple. gbogbo kíní yìí ó fẹ́ dàbẹ́ ni pé ìlara àbí kí la ti fẹ́ pè àbá fẹ́ fi dá wàhálà sílẹ̀. bàbá Adéyẹmí ikú bàbá Yèyé Àtàndá mi orúkọ yìí pọ̀ jù fún bàbá yìí. bàbá yìí ní ọgbọ́n mi tí ì rí Aláàfin tó jẹ nínú ìtàn tó mọ ìtàn tó bàbá yìí tó ní ìmọ̀. òun dẹ̀ ló dà kó sì pẹ́ jù. ẹ wo how many years tó lò. ṣé bí bàbá yìí wà láyé gbogbo nǹkan bí eléyìí ò ṣẹlẹ̀. bàbá yìí ò pa ìtànkítàn sílẹ̀ kó tó lọ. àwọn ìtàn tí bàbá yìí kọ sílẹ̀ ṣì wà ń bẹ̀. bàbá yìí ò hùrùwà. bàbá yìí dẹ̀ ní agbára tó dẹ̀ ní àṣẹ. agbára wà lára bàbá yìí. bàbá yìí ò ṣe agbára lò nítorí pé àgbàlagbà ni wọ́n pẹ́ lórí ìtẹ́ yẹn. wọ́n gbé ọwọ́ adé síbẹ̀ ń sin òkú tí pẹ́ o. àwọn ọmọ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí kó sí nínú. wọ́n bẹ̀rẹ̀ sí olórí ohun tá a bá fọ́n sínú fèrè náà la fọ́n síta. ohun tó bá fọ́n sínú fèrè òun la fọ́n síta. ìgbà wo ni ọwọ́ adé débẹ̀ tí gbogbo wàhálà ń ṣẹlẹ̀? ìlú òrojú o, ilẹ̀ Yorùbá ò tó, wàhálà ń ṣẹlẹ̀ o. ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. kì í dẹ̀ ń ṣe Ọ̀yọ́ nìkan, kì í ṣe láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́ nìkan. many place bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá lọ̀rọ̀ lọ́balọ́ba ti ń dá wàhálà sílẹ̀. àwọn ọmọ Ìbàdàn fohùn síta o. wọ́n ṣèkìlọ̀ fún Aláàfin Ọ̀yọ́ o. ẹ̀yin ènìyàn, àwọn ọmọ Òtùfẹ̀, àwọn ọmọ Ọ̀yọ́ àwọn ọmọ ìlú Ìbàdàn, àwọn ọmọ ìlú Ìbàdàn wọ́n fi ohùn síta o. wọ́n kìlọ̀ fún Aláàfin o pé kó ṣọ́ra ṣe o. wọ́n ní kó ṣọ́ra ṣe o. kò lè jẹ́ gàba lórí ọba títí wọn o. wọ́n dẹ̀ ní kó má fi òṣèlú kó má fi da ọba tí wọ́n láàmú. torí bàbá Ládọjà ti jáde síta tó wá sọ òun ò kí ń ṣọba olóṣèlú o. bàbá Ládọjà ó bọ́ síta. ẹ wo ṣáànú àbí ìjẹta bẹ́ẹ̀ yẹn oníkankan tó ń ṣe. wọ́n ṣe kankan ní Ìbàdàn nígbà tí wọ́n ṣe wà lórí kí bàbá gómìnà Ọ̀yọ́ ó pe Aláàfin, ó pe bàbá Olúbàdàn, bàbá Ládọjà, ó pè wọ́n wọnú ilé, ó lọ bá wọn sọ̀rọ̀ níyẹ̀wò, ó lọ bá wọn méjèèjì sọ̀rọ̀. ṣe rí ọba Akeem Ọwọ́adé ó gbúdọ̀ tẹ́ jẹ́jẹ́ torí wọ́n ń pa ìtànkítàn ni wọ́n ń pa fún bàbá ẹ̀. ó jẹ́ kó ń ṣìwàhù. wọ́n ṣe mistake. àwọn èèyàn pọ̀ ní orí ilẹ̀ Yorùbá tí wọ́n lè pè àwọn ọlọ́lá, àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n lè pè tí wọ́n lè fi oyè ta lọ́rẹ. kì í ṣe bí ọmọ Tinubu tí a tún jẹ́ pé wọ́n ní kí ni ṣẹ́ẹ̀fì yẹn fi ń wá appointment ni àbí kí lẹ fi ń wá? àbí ẹ fi ń wá ojú rere Tinubu ni? kò yé mi tí wọ́n fi ṣerú eléyìí. àṣìṣe pátágbà ni mo rélé sí. àṣìṣe ni kí o bá má jẹ́ ọmọ Tinubu. kí ni pa ẹ̀? kí ni pa ọmọ Tinubu ju pé kó máa kó security up and down? ẹ rò pé gómìnà gan ló ń bọ̀ ni? bá a ṣe kó àwọn security tí wọ́n máa wọ́ tẹ̀lé lẹ́yìn kò bá má jẹun. àwọn èèyàn wà tẹ bá fẹ́ fi tako Ilé Ifẹ̀, fẹ́ fi tako Ọ̀ọ̀ni pé ó fìyàn jẹ ọ̀kan lọ́mọ ọ̀fọ̀ Oòduà. ẹṣẹ́ ti gbàgbé ni. ta ni Odùduwà? ta ni Yorùbá? Yorùbá ni Odùduwà, Odùduwà ni Yorùbá. kí wá dédé táwọn ń takora wa? lóòótọ́ Ọ̀nìrìṣà ò sí ní ara ọmọ bíbí Oòduà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́, torí wọ́n ka àwọn ọmọ méje tó jẹ́ ọmọ Oòduà. Ọ̀ọ̀ni ò sí ńbẹ̀. Ọ̀ọ̀ni ò sí ńbẹ̀. ṣùgbọ́n kì í ṣe ó ní nǹkan tó ń fi ń ka adé yẹn ni wọ́n ka adé torí adé ti wà ní Ilé Ifẹ̀. adé Ilé Ifẹ̀ wo ni wọ́n ka adé yẹn ni wọ́n fi ń kà á. kò sí bí ọmọ ṣe lè lágbára tá lágbára ju bàbá ẹ̀ lọ. ṣé wàá máa jẹ gàba lórí bàbá ẹ̀ ni? nǹkan tó wà ń bẹ̀ ni tó yí àwọn èèyàn nìyẹn. wọ́n ní abọ́ rẹ̀ ni òní jẹ́
nígbà táwọn ọmọ Odùduwà ò sí nílé wọn ò ríyàn gbádé fún wọn gbé fún abọ́ rẹ̀ tí ó ti wá ti automatically ó ti di bàbá yín kí lẹ fẹ́ ṣe sí torí adé bàbá yín ló wà lórí ẹ̀ kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe sí tó ẹ dẹ̀ má gbàgbé pé ibẹ̀ yẹn náà lórí ìrùn ibẹ̀ ní gbogbo yín ti jáde inú ìlú yẹn kí ló wá dé táwa ń takora wa kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ àbùkù sí Orísun yìí nǹkan ò lè lọ bó ṣe lọ yìí a lè ṣe bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ yìí bá a ṣe ń pàkan nìkan rúwé ó dẹ̀ ti pẹ́ tí ọ̀rọ̀ yìí ti wà ń lẹ̀ ẹ gbọ́ àwọn fídíò tí bàbá wa Adésọjí Adérẹ̀mí àbí bẹ́ẹ̀ tó ti ṣe àbí Olúbùṣe ó ti pẹ́ tó ti wà ń lẹ̀ àwọn ọ̀rọ̀ tó ti jáwé tó ti re gbogbo òun náà ti ń wú síta again ó ní bàbá wa Akeem Ọwọ́ Adé Aláàfin tí wọ́n wá ń wú síta ń sìn nídìí gbogbo eléyìí ẹ jẹ́ kí olóyè Ìgbòho bẹ́ẹ̀ olóyè Ìgbòho wa gbogbo yín pápátá lolóyè wá o gbogbo yín pápátá ni olóyè yà sọ́dọ̀ yín tó wá bẹ̀ yín ẹ rí nǹkan kan ṣe sọ̀rọ̀ olóyè ẹ̀dẹ̀ ń invite Tinubu wá sí coronation Tinubu ń wá bẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń bá Tinubu sọ̀rọ̀ ẹ mọ bí ẹ ṣe pe ọmọ Tinubu tí ẹ fún ní oyè ọ̀kan lọ́mọ tí ò tọ́ sí ẹ máa rí bí ẹ ṣe fẹ́ gba ọ̀rọ̀ olóyè lẹ́nu Tinubu ẹgbàá tì ẹ rí nǹkan ṣe sọ̀rọ̀ olóyè Ìgbòho òun náà lolóyè ti fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ síta yìí ó dìgbà tó bá ti bọ́ sílẹ̀ tó bá ti di woro sí woro ẹ̀yin ọba wọ̀nyí àwọn ọmọ Yorùbá ti ṣe olóyè Ìgbòho lẹ́yìn o ẹ lè yàwòrè kẹ́ yàwòrè tó màlúù o àti olóyè Ìgbòho lẹ́yìn bọ́ síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ṣe rí rálì tá a máa ń ṣe pọ̀ jù bẹ́ẹ̀ lọ o àwọn èèyàn á support wa other tribe máa support wa o tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ ààbò àwọn tí kì í ṣe ọmọ Yorùbá wọn wà lẹ́yìn wa yàbò yín o ṣé ń gbọ́ mi ẹ̀yin ọba wọ̀nyí ṣé ń gbọ́ ilé yín la máa kọ́kọ́ yàbò yín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n yàbò yín àníwojú yín o torí ṣayére ẹ ṣe bàbá eré sí wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù o ẹ fi sùúrù sọ̀rọ̀ lọ́balọ́ba ń yí o ẹ gbágbára wálẹ̀ o èmi jù ọ́ èmi ò jù ẹ Ilé Ifẹ̀ ní Orísun gbogbo yín o ẹ má jẹ́ kán pa ìtàn kíntàn fún yín o ẹ má jẹ́ kán pa ìtàn kíntàn fún yín o ẹ má jẹ́ kán pa ìtàn kíntàn fún yín bó ṣe jẹ́ nìyẹn o olóyè Ìgbòho a wà lẹ́yìn ẹ ti gbídigbí bí ike ṣe ń bẹ lẹ́yìn màálù bẹ́ẹ̀ la ṣe ń bẹ lẹ́yìn rẹ̀ kíní kankan ò ní ẹ ń gbé ṣe o ẹ wò léni wọ́n sì kidnap ní ṣé Kogi State ni wọ́n sì kidnap wọ́n yìí kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn wọ́n kó àwọn èèyàn lójoojúmọ́ àwọn ibi tí wọ́n dẹ̀ ń kidnap ní Kogi ẹ̀yìn ẹlẹ́fọ́ ẹgbẹ́ lọ́gbé ẹ lọ wo àwọn eré àtọ́ ti ń kidnap àwọn ọmọ Yorùbá ni wọ́n lọ ń kó ní Kogi ibi tí àwọn ọmọ Yorùbá wà ibẹ̀ ni wọ́n dojú kọ ní Kogi ẹ lọ wo Kwara ẹ lọ wo ìpínlẹ̀ Kwara ibi tí wọ́n ń ṣàkọlù sí ibi táwọn ọmọ Yorùbá wà ní o àwọn ọmọ Oòduà ló wà ń bẹ gbogbo ibi tá à ń sọ yìí àwọn okun àwọn èèyàn wa lókun àwọn ti Kwara sí àwọn ìgbómìnà àwọn náà lọ ń kidnap àwa ń bára jà ó wá ti di wípé ń sìn tí ọba kan bá rí tó bá rí fẹ̀rẹ̀ ní ìlú ẹ̀ tó bá rí alamí nínú ìlú ẹ̀ kò ní lè fi ṣọwọ́ sí ọba tó wà lẹ́gbẹ̀ẹ́ pé nǹkan kan ń bọ̀ ẹ tètè mójútó o ti wá dìyẹn sìn ẹ fi ọ̀rọ̀ nǹkan tó ń fi gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ nìyẹn o nǹkan tó fi gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ orí ẹ̀ náà la ṣe wà títí dèní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ olóyè Ìgbòho ó ń bọ̀ lé láìpẹ́ tìkan ríran tí dá nǹkan kan mọ̀ ẹ̀yin ènìyàn mi àní rí jù báyìí lọ Àkàlàmàgbò TV show ẹyẹ méjì náà ni kì í jàṣà.